mo ní wèrè lọ́jọ́ Tòkunbọ̀ Abọ́dẹrìn ọmọ Fóyèkẹ́ Yáyì ìwọ ó máa ṣe èrè kú ni ìjarun àbíjẹfà ló ṣubú ẹnu bíi tí Wálé tó gbá ẹnu ẹ téyín ẹ títí ẹ tó fò jáde wá sàfẹ́sà ẹni ẹ wọ́n ṣe dáadáa how are you Alimat Seidu wọ́n ṣe dáadáa Wálé ló fọ́ etí ẹ tó fọ́ ẹnu ẹ tí gbogbo ẹnu ẹ wọ́ tí gbogbo violina tó gbé sẹ́nu tó wọ́ ìgbà yẹn ló fi gbé máàsì sórí àwọn náà ń wò pé kí ló mú olóṣì yìí tó gbé máàsì ṣé nǹkan fi náà wá sọ fún mi lálẹ́ àná wípé wèrè ẹ̀ pé kí ní mà ní Wálé mà ló nà tó gbá etí ẹ̀ tí gbogbo violina inú ẹ̀ yọ dànù ó rí bójú ẹ ṣe nínú ṣáàtì tó ṣe ní ìwọ ọ̀rọ̀ ẹ ó kún orí YouTube èmi gan máa bẹ́ẹ̀ gbé wá ní mẹ́sàn-án mẹ́wàá ó dé mi fi monetization jẹun kò ní dáa fún ẹ ọjọ́ wo ni monetization dé tó wá tiẹ̀ jẹ́ pé orí nǹkan kan ní ìsọ monetization náà ní nǹkan nígbà tí mo ti gba monetization táwa ti gba monetization o mọ bó ṣe ń pọ̀ káàkiri tó lọ ń fowó ṣe Tòkunbọ̀ Abọ́dẹrìn tó lọ ń fi owó ṣe monetization tó lọ ń bá àwọn ọmọ àràbù àwọn ọmọ Pakistani tó ń bẹ̀rẹ̀ ra viewers tó ń gbé gbogbo viewers tó ń gbé gbogbo page èèyàn lọ́tọ́ fi ń tọ́ kó àwọn ọmọ yẹn wá sọ́dọ̀ ẹ àwọn followers lórí burúkú látijọ́ tó ti ń jẹ́ public figure ò ní 1 million viewers ò ní bó ṣe fowó ṣe tó ò ní Tòkunbọ̀ Abọ́dẹrìn èmi àti ẹ máa jọ tátọ́ ni a máa jọ tátọ́ kọlẹ̀ ni ó tí ì mọ nǹkan kan àní ó tí ì mọ nǹkan kan. Tó o bá lóun ralé àti 2017 ló ti ralé rọ́ eléyìí gan tó tún sọ pé ti ralé ò tí ì rà á ìjà yẹn náà ló fa ìwọ àti Wálé nǹkan méjì ló fàjà ìwọ àti Wálé níjẹfà tí Wálé fi fọ́ etí ẹ tv ẹ náà ẹnu ẹ tó yọ bọ́lẹ̀ Amos Olúwaṣẹ́gun ṣó wọlé àwàyè nǹkan méjì ló fa ìjà ìwọ àti Wálé níjẹfà tí Wálé fi fọ́ etí ẹ tó tv ẹ náà ẹnu ẹ yọ tó wá tó fi lo face mask dúdú sẹ́nu olórí dúdú ọlọ́pọlọ dúdú ọlọ́pọlọ yíyòrò ẹlẹ́nu wọ́ṣọwọ́ṣọ talks ojú ẹ bákanbákan ojú ẹ bákanbákan ojú ẹ wọlé gidi. I am fine darling ẹ ṣé gan ni. Tòkunbọ̀ ọmọ òfò ọmọ àdánù ọmọ Yáyì òun ra lé ìgbà tó bá ti dé òun ra lé ó máa lọ kúnlẹ̀ síwájú ilé kan l'Ákúrẹ́ gbogbo nǹkan tí bá ń ṣe ṣá ó máa ń fún ẹ lẹ́fọ̀ọ́rí ṣé o rí it's Verna orí ẹ ló burú torí eré tó ń ṣe yẹn tọkọ sẹ́nu fẹ́nu ẹ wá rí bọ́ọ̀kú ìwọ náà sọ onítì tó ń jealous lára mi oníyìn yẹn ni ìyẹn náà ló máa ká ẹ wọ́n gbá ẹnu ẹ ọmọ ẹ ó gbá ẹnu ẹ báyìí pò ó yọ bọ́ọ̀lẹ̀ ni ó wá gbé máàsì sẹ́nu níjẹfà ẹ lọ wo jẹ bẹ́ẹ̀ mú ṣáàtì yẹn jáde ṣáàtì tó ṣe ń jẹfà jẹ bẹ́ẹ̀ mú jáde níbi tó ti bu ẹnu ó ní HIV èmi ò rí ṣáàtì immediately tó bá ti parí ló bá ti máa gbà immediately tó ti parí ló ti máa gbà lọ́wọ́ mi èmi
wọ́n gbé wá fún mi sìn ní pé mama kí ló ṣe yẹn ta ní kalẹ́ni náà tó ń yọ mí lẹ́nu ogun ọ̀run ayọ̀ ẹ lẹ́nu wo Kudirat mo pé lọ́lá wàyè Mustapha Ọlámipọ̀sí Kazeem bẹ́ẹ̀ ni ìyẹn ló ojú ẹ wá dúdẹ dànù pé ìwọ elébi olóṣì ọmọ àlè jàtìjàtì kò ní dá fún ìyá aláyẹ ẹ Yáyì Fóyèkẹ́ ọmọ òfò ọmọ àdánù kò ní dá fún ìyá aláyà Fóyèkẹ́ lọ́nà ọ̀run ní Dublin tó gbé sí ìwọ. ọmọ mi ọmọ. wo bójú ẹ ṣe rí ẹ wo bójú ẹ ṣe rí wo bójú ẹ ṣe rí tó dàbí monkey can you know see pẹ̀lú gbogbo ògbó tó gbé sójú ojú ẹ ò dáa rárá wo bójú ẹ ṣe rí ojú ẹ ò dáa oní designer sọnù èmi wà allergic sí designer kí gbéwèé lé mi wá tó kú bọ ìwọ nìkan ló má ṣòṣì yẹn èmi àwa kọ̀wé lé mi èmi àwa dàbí tiẹ̀ ọlọ́pọlọ dídú ọlọ́pọlọ tí ọpọlọ ẹ ò tí ò sọpọlọ ń bẹ èmi àwa máa bá ẹ tákà irú nǹkan báwọn wọ̀nyẹn ìwọ ló fi ń tákà òun la ṣe ń bèrè lọ́wọ́ ẹ̀ 2017 ló ti ní oralé left slip yẹn ó purọ́ pathological liar. Once a pathological liar, you will become a psychopath. Psychopath yẹn o wà deluded. Ṣé o kì o mọ̀ ní pé ní 2017 ó jáde síta pé àti ralé o mo ti ralé tó wà ní left slip mo ti ṣe gbá mo ti ṣe kókó bàbá ṣàṣù wíwá so ra anything. Ọdún ìbáyìí sì lò láwọn ọmọ ìfẹ́ rà Tókunbọ̀ ó wà credit worthy. The only thing tí mo fẹ́ kó wá show fún mi nsìn ni credit score ẹ. Mo fẹ́ kó wá show credit score ẹ fún mi. Gbogbo nǹkan tó ń sọ kò make sense. Ó dọ́wọ́dọ́ yìnbó pa onídòkúdò ní kíníkan ṣe bẹ́ẹ̀ mi ni mo nìdí mi tí mo fi ń dó wọn. Bí wọn náà ṣe dọ́kọ ọmọ ẹ̀ tọ́ọ̀mù pa nìyẹn tó ṣàgùn sí tó fi pokùn so tó sọmọ ẹ Tina tó sọdá láyé bàjẹ́ tó mú gbó kiri tó lè fi hàn mọ́ Tina mú gbó ó ń jọjà ayé Tina ti bàjẹ́ Tina ògùn bá wò ó. Ìwọ lè mi bímọ mẹ́ta fọ́kùnrin mẹ́ta ìwọ bímọ mẹ́rin fọ́kùnrin méjì bá mi gé 111 náà sì ló wà 11 goalless draw lájọ gbà Tókunbọ̀ aláyé bàjẹ́ mi rò pé máa ronú kó tó sọ̀rọ̀ ṣá. Anyway lọ school you are a stark illiterate tó tún jẹ́ pé tiẹ̀ tún tọ́yìn wọ́n tún pè ní illiterate kò sí rọ́tò lè pa you are a name dropper. Ìwọ o nígbà kan ó lọ bá wọn ṣòkú kan lẹ́rìn mọ̀ ní 1984 how old are you then? Tókunbọ̀ ó pẹ́ tó ti jájà ó pẹ́ tó ti ṣaṣẹ́wó kiri ó lòròbó àwọn nǹkan tó dùn ẹ́ tó fi jáde lánàá nítorí pé mo rán àwọn èèyàn létí pé olóbó prolapse ni ẹ́ odókódókódókódókó títí ìdí ẹ̀ yọ prolapse òbò ẹ̀ yọ prolapse odókó tí wọ́n dùn ẹ́ fùrọ̀ títí fùrọ̀ ẹ̀ yòròbó. Gaddafi yẹ òun ló gbà ẹ́ látọ̀ bá ẹ gé yẹn but prolapse yẹn ó sì wà ń bẹ̀ òórí tì yẹn ṣe torí wọ́n fẹ́ gbé wùmbẹ̀ jáde ẹ̀rú dẹ̀ ń bẹ̀ pé tó bá gbé wùmbẹ̀ jáde bóyá o máa gbà bẹ̀ kú bẹ́ẹ̀ ló máa gbà kú. Èmi ló jealous tó envy mi títí pé irú ẹyin bíi pé natural teeth ìyàwó òfin ṣe o tún wá ń san yóò ti lọ ná thousands lé lórí. Iye bá wù ẹ́ ló lè rún ná láti fi dàbí tèmi ò lè dàbí tèmi wọ́n sì ti ó ní kan tó wà ní vogue ní àbílẹ̀ ń ṣe eré ni tẹ́yìn ẹ bá dáa so nítorí pé kí wọ́n wà wà vogue sí kébì náà lọ kó sẹ́nu èmi kẹ̀ how are you adé
màá kó kíni sẹ́nu èyí tó jẹ́ pé o kó sẹ́nu tọ́mọ ẹ Ọlọ́run má fún mi lọ́mọ tó máa nà mí Ọlọ́run má fún mi lọ́mọ tó máa pa mí nípakúpa nígbà tí jẹ́ pé ìwọ náà ń na ìyá ẹ ni ìyá ẹ Fóyèké nígbà tó wá tí wọ́n tó ti tí o fi tàrókò nígbà tó rí pé ìyá yẹn ń ṣòṣì tó fẹ́ kú tí wàhálà wọ́n dáwó báyìí ni tó fi gbé ìyá yẹn dé London tó gbé ìyá yẹn sílé báyìí bẹ́ẹ̀ náà ló èpè ní láràárọ̀ orúkọ ló ń pè yá ẹ náà Tókunbọ̀ Yáyì kásìkò oúnjẹ òtí tó bó tún ti yàgbẹ́ síbẹ̀ yẹn Yáyì ó tún ti tọ̀ síbẹ̀ yẹn ìwọ ọmọ 1966 lórí burúkú lòṣì ibi Tọ́lá Adélẹ́gùn àwà yìí Yáyì Fóyèké ṣé ó tún ti yàgbẹ́ síbẹ̀ yẹn báwo la ṣe máa ṣe é sí báyìí o ò lè tọ́jú ìyá ẹ̀ o ò lè tọ́jú ìyá ẹ̀ I didn't tell you that John Judy òun fúnra rẹ̀ ló sọ ọdún mi máa block ẹ òun fúnra rẹ̀ ló sọ pé Wálé àti Bùnmi ló máa sanwó ẹ̀ ṣáwọn ọmọ tí ò níṣẹ́ gidi lọ́wọ́ wọ́n ń ṣiṣẹ́ but it is not a job tó jẹ́ pé wọ́n lè fi mortgage lé èló náà ń gbà èló nílé àbẹ́lẹ̀ yìí ṣe èrè ní John Judy àbí kí ló ti porúkọ ara ẹ̀ ìyálà yẹ ẹ bí Tókunbọ̀ tó máa yọ omíyalé òun náà ni right àwọn ọmọ ẹ wọn ò ṣèṣò rere fún ẹ jẹ àwọn ọmọ ẹ wọn ò gbádùn in that wọ́n hate ẹ wọ́n hate ẹ ìwọ náà kọmọ sí lọ́wọ́ orí bàbá gidi ọkọmọ sẹ́mi lọ́wọ́ àbó ṣì ń ta ilé yìí ni ó ṣàfẹ́ èmi ò ní wá máa ṣó àwọn nǹkan tí àwọn tèmi bímọ fún tí wọ́n ń ṣe wọ́n fẹ́ kí èmi ṣó ẹ̀ ní mi ìwọ ni wọ́n declare nìbàdàn nílé bàbá ọkọ ẹ wọ́n declare ẹ pé wọ́n disown ẹ tọmọtọmọ ní Dublin ní custom house wọ́n declare wípé wọ́n disown ẹ tọmọtọmọ ìwọ náà disown tọmọtọmọ Tókunbọ̀ tàbí bó ti dà wọ́n disown àwọn ọmọ tèmi o àwọn bàbá ọmọ tèmi wọ́n eléyìí tí ò fẹ́ ṣe nọ́mbà tí mo kọ́ lẹ̀ àwọn bàbá jẹ̀ bàbá kíá ló súnra kì àbó ṣì ń ta ẹni wèrè kó sì lélẹ́yìí kẹ́ ìwọ ni wọ́n disown ẹ tọmọtọmọ wọn fẹ́ ní kankan bẹ́ẹ̀ ṣe ògùn báwo disown ẹ tọmọtọmọ Gaddafi náà disown ẹ Oyèwọlé disown ẹ ògùn báwo disown ẹ tọmọtọmọ Tókunbọ̀ irọ́ yìí náà ní nǹkan irọ́ yìí òun ní nǹkan a ti gbọ́ ẹ̀yin ẹni tó ń bẹ̀bẹ̀ a ti gbọ́ à sọ tẹnu wa ẹyẹ bẹ̀bẹ̀ àbòsí ẹ fi wá lẹ̀ àwọn méjèèjì la mọ̀ bí tá a jọ dì sí àwọn méjèèjì la mọ̀ bí àjọ máa fira wa cruise ní bó bá fún mi ní 40 minutes máa fún ẹ ní 45 tó bá fún mi ní 1 hour máa fún ẹ ní 1 hour 5 minutes Tókunbọ̀ ò tọ́jú ọmọ ò lè ráyé jẹun ò lè rérè ọmọ Tókunbọ̀ ọ̀dájú abiyamọ ìwọ ló mu sìgá ìwọ ló kọ́ Gaddafi ní sìgá mímu mu Gaddafi was a clean man when he met you ìwọ ló kọ́ ní sìgá mímu oní chimney lọ́nà fún gbogbo nǹkan ilé ayé ìwọ ló kórìíra jù tó bá lọ nìbàdàn tó bá ṣèṣì rí èèyàn nínú 1000 people tó bá sọ pé àwa ní ìyá yẹn ìyá olórí burúkú yẹn ìyá òfò yẹn bó ṣe máa ń describe ẹni yẹn Tókunbọ̀
ìyá olórí burúkú, ìyá òfò, ìyá àjàrà bùkà, ìyá tó ń bú ọmọdé, tó ń bú àgbàlagbà, tó ń bú ọba, tó ń bú ìjòyè, ìyá tí ò náà ní èèyàn kankan tó jẹ́ pé Ṣàngó ló máa pa, bó ṣe ń describe ẹ nìyẹn. Tẹ́mi bá tún lọ sí Nàìjíríà màá ṣe chat láàrin ọjà Bòdè, right? Màá béèrè pé ǹjẹ́ ẹ mọ̀ Tòkunbọ̀ Abọ́dẹrìn, ǹjẹ́ ẹ mọ̀ àwọn ọmọ Abọ́dẹrìn? Ìwọ popular láàrin àwọn ọmọ Abọ́dẹrìn. You are so unpopular. You are so unpopular. Òun ní kókó wèlé jáde. Òun ní kókó wèlé jáde. Ta ló máa kó wèlé fún wèrè tiẹ̀? Tó bá jẹ́ kó lọ pokùn so ìwọ̀n bá ta kàn sọ náà. Ta ṣáà mú ẹdẹ àwọn lé náà. Right? Mo ṣe chat láwọn lé mi. Àbí ta ló tún rí tó wá claim ẹ̀? Ìwọ la bá tẹni jẹ́. Inú ilé tí mo ti ń ṣe chat yìí láti 2017 tí mo ti rà á. Ni mo ti ń ṣe chat ńbẹ̀. Ni mo dẹ̀ ti débi ni mo rà àgbà tí wọ́n máa sọ ní council ló fún mi. Àdúpẹ́ lọ́wọ́ council. Nígbà tí àtúrà kejì oníṣe ni mo ti di estate agent o, mo múyàn lọ wọlé, èèyàn kan fẹ́ gbalé lọ́wọ́ mi nílé ló fẹ́ ni mo lọ bá wọlé àní àgbà bẹ́ẹ̀. Nígbà tí mo ra kẹta orí nǹkan kan sọ. Nígbà tá a lọ sákúrẹ́, àwọn ò tiẹ̀ mọ̀ pé òun wò wá back to back. Back to back ló máa wò mí, èmi ò ń wò ẹ́. Àwọn èèyàn lè testify sí pé mi ò ń wò ẹ́ cause tí n bá mọ̀ pé o ṣe chat fún mi 5 hours ago ni mi ní jẹ́ kó gbóná. Nígbà tí mo ń bọ̀ láti ibi iṣẹ́ mo máa fún ẹ̀jẹ̀ bọ̀ ni. Ọmọ òṣì ọmọ òfò ní gbogbo family. Yeye ẹni gan tó gbọdún 5 tó fọdún 5 fọdún 6 jù ẹ́ lọ. Kò ì ṣe 60th birthday. O doctor èjẹ ni. Ìwọ ni ìwọ lówó. Ìwọ ni mílíọ̀nìà ni ẹ́. Mílíọ̀nìà tó ń sunkún. Mílíọ̀nìà tó ń tọrọ. Mílíọ̀nìà tó ń tọrọ jẹ. Mílíọ̀nìà tó ń tọrọ jẹ o. Mílíọ̀nìà tó ń Ọlọ́run máa ṣe mí ní mílíọ̀nìà tó ń tọrọ jẹ. Mílíọ̀nìà tó ń tọrọ jẹ. Nígbà tó bá fẹ́ ṣe bá di ẹ̀ bọ̀ bó ṣe máa ń ṣe fine bara decent bara ni ẹ tún wí ké gbọ́ o fine bara decent bara ni o tí ì ṣe birthday kankan kó má tọrọ o tí ì ṣe birthday kankan kó má tọrọ ṣùgbọ́n bí ìwọ Tòkunbọ̀ bó ṣe ní pé birthday ẹ méjèèjì tí mo wá pé o invite mi tó bá wá jẹ́ pé o pè mí lórí fóònù kó invite mi sí birthday ẹ méjèèjì Tòkunbọ̀ ò ní rájẹ jẹun ò ní rájẹ jẹun torí ẹlẹ́rìí wà fún méjèèjì kù sí Alalékè òun ó dídì sọ fún ni pé tó bá ń bọ̀ kó bá ẹwú bíi pé dání ìyẹn o ìyẹn mo ń sùn níjọ́ yẹn ìyẹn sọ pé tó bá lọ pátì yẹn tó wò bá mú ẹ dání pé inú Tòkunbọ̀ ní ọmọ ní mò ń sùn mò ń ṣiṣẹ́ lọ́jọ́ kejì mò ń ṣe day duty. ó lẹ́rìí wà Kẹ́hìndé Àpáta Òjó ó dẹ̀ wà lọ́jọ́ mi lọ́jọ́ tí ó pè mí láti invite fún eléyìí tó ṣe ń Dublin kò ní yẹ Tòkunbọ̀ àtúbọ̀tán ẹ̀ ò ní dáa. ta ló ń ṣe mo gbọ́ mo yà mo busy gan-an. O lè mi gba school kọjá school ò gbà mí kọjá. That is your own cup of tea. Opinion ẹ nìyẹn mi lè bá ẹ decipher ẹ torí nǹkan tó ti form nìyẹn. Ta ló máa bá ẹ